Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi. Nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀ kó tó lè wo program mi. Tó bá jẹ́ pé àkọ́kọ́ ni eléyìí tí ò ń wo program mi, ẹ jọ̀ọ́ bá mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó bá mi fetí ẹ gbé ìyàwó ọ̀rọ̀ torí etí inú ìlejò ń lò. Ìwọ tí ò bá ti ní ìfẹ́ Koodu Ojíire, tí ò nífẹ̀ẹ́ nǹkan tó ń pè ní èdè àti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, stroll up àbí kó stroll down. Má fi etí ìfẹ́ tí o ní sí western education, má fi etí ìfẹ́ tí o ní sí religion, má fi etí ìfẹ́ tí o ní sí àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ àbí kí ló ń pè wọ́n, má fi etí yẹn gbọ́ program mi ní òwúrọ̀ yìí. Jẹ́ gẹ́gẹ́ bíi pé o jẹ́ ọmọ Koodu Ojíire àbí kí o mọ kó understand àṣà Koodu Ojíire. O ò lè jẹ́ Ìgbò, o ò lè jẹ́ Haúsá, kó má bí ẹ sínú Haúsá, kó má bí ẹ sínú Yorùbá, kó má ní DNA Yorùbá lára, kó mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n o, olóye o, wọ́n ní pé ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Koodu Ojíire, ẹ má jẹ́ kí n lọ jìnnà, àkọlé program mi lówùúrọ̀ yìí ni Odu Ifá. Ó yẹ kó jẹ́ continuity fún Odu ni, but mo fẹ́ lò pọ̀ nǹkan tí à ń pè ní Odu Ifá gangan. Ọlọ́gbọ́n o, olóye o, program yìí nìyí. Ìwọ tí o bá ti ní data, ẹ ti yí padà sẹ́yìn. Ẹni tó bá ti ní báwo ni màá ṣe àpò yẹn pé akíkanjú nìkan ni mo pè. Ìwọ tí o bá ti olójo kó padà, because máa fàágùn gan lé níyì kẹ́ lè understand nǹkan tí à ń pè ní Odu Ifá. Tó bá dẹ̀ fẹ́ understand Odu Ifá tí mo fẹ́ ṣàlàyé, just be gbọ́ ní àgbọ́yé ọ̀rọ̀ tí mò ń sọ. Jẹ́ ọmọ Yorùbá àbí kó mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Má ìtàn tó kàánu Bible, ìtàn tó kàánu Quran, ìtàn tó kàánu Google, ìtàn tó kàn tó bá fẹ́ mọ ìtàn ọ̀rọ̀ tí mò ń sọ yìí, Ifá ló máa tọ̀ lọ o. Ifá ló máa tọ̀ lọ. Onífá mi gan kò ní understand, ògbóni ló máa ṣàlàyé fún. Ògbóni mi ò ní understand, Òṣùgbó ló máa ṣàlàyé fún. Ṣé rí ohun Ifẹ̀, ohun Ifẹ̀, ohun Ifẹ̀, ohun Ifẹ̀, èdè tí à ń sọ yìí, èdè tí à ń sọ yìí, èdè tí à ń sọ yìí, most èdè Yorùbá, èdè Koodu Ojíire, inú Ifá ló ti rí. Inú Ifá ni a ti rí èdè tí à ń sọ yìí. Torí ẹ̀ ló fi ń pè ní Odu, gẹ́gẹ́ bí àgbọ́yé àwọn baba ńlá baba wa. Bí Quran àti Bible ṣe ṣàlàyé bí a ṣe dá ayé àtọ̀run, ni Ifá náà ṣàlàyé bí a ṣe dá ayé àtọ̀run. Ìwọ ti ka ti Quran bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ó ṣe dá ilé ayé, bọ́lá ṣe dá ayé. Bible náà sọ tiẹ̀, Ifá sọ tiẹ̀. Okay? Ta ló yẹ ká believe? Okay, Quran àbí Bible? Ifá kò dá nǹkan burúkú ni, ó yá lésì mi lésì ẹ. Ọlọ́gbọ́n nìkan ni kó máa pa mi ká lọ o. Èmi ti ka díẹ̀ nínú Quran, mo dẹ̀ ka díẹ̀ nínú Bible, mo dẹ̀ lọ go to díẹ̀ nínú Ifá, mi ò ṣẹ́fá. But kí a wá máa wò gbogbo ohun pátá, gbogbo ìwà pátá, gbogbo ìṣesí pátá, gbogbo àkíyèsí pátá tó wà nínú Ifá ló wà nínú òwe àwọn baba ńlá baba wa. Ló fi ní pé òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. Àkọ́kọ́ nìyẹn, inú òwe nìyẹn. Kí ni Ifá sọ nípa orí tí a gbé sórí wa yìí? Ó ní Ifá kan tó sọ pé mi ò mọ bí olórí gbé yọrí o, ń bá lọ yan tèmi, ibì kan náà láti gbé yàn rí o, àyànmọ́ ò papọ̀ ni. Ṣé tún sọ? Mi ò mọ bí olórí gbé yàn rí o, ń bá lọ yan tèmi, ibì kan náà láti gbé yàn rí o, àyànmọ́ ò papọ̀ ni. Ifá orí ni. Ní ìgbà tí Olódùmarè fẹ́ ṣẹ̀dá ayé, nígbà tó dá àwọn ọmọ ènìyàn tán, ó dá bọ́dì according to Ifá, ó dá bọ́dì,
orí kò kí ń ṣe orí tá à ń gbé káàkiri là ń pè ní orí nílẹ̀ Yorùbá o. Ló fi jẹ́ pé ní gbogbo òwúrọ̀ pátápátá gbogbo ìwọ tí òun program mi máa ṣe àdúrà máa ṣe ìwúre wípé orí inú mi ò ní bà tòde mi jẹ́. Kí ló sọnù láyé tá à ń wá? Ìwà ni. Ìwà lọba àwúre. Ibẹ̀ kọ́ ni mò ń bọ̀. Another topic for another day nìyẹn. So nígbà tí wọ́n lọ orí mẹ́ta ló wà. Orí ìṣẹ́kú, eré elémèrè àtorí àfìwàpẹ́. Orí mẹ́tẹ̀ẹ̀ta tá gbé wáyé nìyẹn. Tí ìgbà àwọn bàbá tó bá ṣàlàyé orí ìṣẹ́kú fún ẹ, àwọn olórí tó sì wọ́n wáyé tí ò kí ń pẹ́ àbí bákan bákan tó bá ṣàlàyé orí ìlémèrè àtorí àfìwàpẹ́, tí ó bá ti wá fi àfìwàpẹ́ yẹn fún ẹ síwájú odù ni òun ló pè kóòdù. Àwọn bàbá wa fi kóòdù lẹ̀ fún wa through culture, through proverb, through ohun yìí. Ifá orí wà, Ifá ìwà wà, Ifá ìbínú wà. Òun ni inú bíbí mi ò fi ṣẹ́ mi mú ẹ, ọ̀dọ̀ funfun mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Nǹkan tó gbé gbogbo àwọn alágbára ayé ṣubú lè ní ìbínú ni. Ìkìlọ̀ ó dẹ̀ sàn ju ẹbọ wíwú lọ. Tí ẹ bá lọ ka ìtàn láti ọ̀dọ̀ Ọ̀rúnmìlà, ọ̀run nìkan ni ó mẹni tí ó là. Nígbà tí Ọ̀rúnmìlà ń bọ̀ wá sílé ayé, gbogbo àwọn tó rọ̀ wá sáyé according to Ifá, àwọn igba arúnmọlẹ̀ tó rọ̀ wá sílé ayé wọ́n pọ̀ gan. Igba arúnmọlẹ̀ ló ń jẹ́. Inú wọn ni Ògún wà, inú wọn ni Ṣàngó wà, inú wọn lọ̀ṣun wà, òrìṣà abẹ́jì, Ọya. Tẹ́ bá mọ igba arúnmọlẹ̀ tí a ní, àwọn òòṣà kan gbọ́ngbọ́n àlẹ́ Yorùbá tẹ́ pé ẹ gbọ́ rí. Eégún wà nù àwọn òòṣà wa. Gẹ̀lẹ̀dẹ́. Oh my God. Ṣé rí àwọn òòṣà kan wà tẹ́ pé kò kí ń ṣe òòṣà wa nílẹ̀ Yorùbá. Àwọn tí a gbà lálejò lọ gbé òòṣà yẹn tó fi di òòṣà wa. Òòṣà wa gangan nílẹ̀ Yorùbá. If I'm not mistaken, Ọ̀ṣun wà ní òòṣà wa. Ṣàngó, Ọ̀ṣun, Ṣàngó, Ògún, Èṣù, òòṣà abẹ́jì. Ó pọ̀ sọ́rí mi ò lè kà. So ní ilẹ̀ Koodu Òjìrè, àwa gangan tourism country ló yẹ ká jẹ́. Kò yẹ kí ilẹ̀ Yorùbá lásán adu country lọ́sẹ̀, adu state lọ́gbọ̀n. Àwa gangan a lè form country. Ilẹ̀ Koodu Òjìrè lásán. I'm not here to be tribalism o, àgbà ọ̀lẹ́yìn pé àbí religion kíníkan. Just be yourself and be a Yorùbá. And if you can just understand this, kò kí ń ṣe àwọn ọmọ Koodu Òjìrè nìkan la ní Ifá. Bí ẹ ṣe gbọ́ Ifá yín yé, wọ́n ní Ifá Cameroon, wọ́n ní Togo, wọ́n ní oríṣiríṣi. But bí àwa ṣe mọ̀ ti wá inú odù Ifá ti ilẹ̀ Koodu Òjìrè, ohun wà ń bẹ̀. Ohun táwọn bàbá wa fílẹ̀ ohun wà ń bẹ̀. Torí pé tí wọ́n bá máa kí odù Ifá ní gbogbo àgbáyé, orúkọ kan náà máa pe àwọn orúnmọlẹ̀ wa. Tó bá kí odù Ifá fún ẹ ní Cameroon, tó bá kí Ghana, tó kí ní France, gbogbo tó bá máa pe Ògún, Ṣàngó, Ọ̀ṣun, Ọya. Orúkọ tí àwa ń pè yìí ni àwọn náà ń pè. Wọ́n pè lórúkọ mi, Ọya fi English pe Ọ̀ṣun, àbí fi English pe Ọya, fi English pe Èṣù, fi English pe Ṣàngó. Òun lè fi pe God of thunder, God of iron, God of kìnìkan. Àwọn máa fi God ọmọ. Àwọn òyìnbó ṣe àwárí agbára àwọn baba ńlá baba wa wọn ò rí. Lọ́ fi wò pé we doesn't have a history. Ní history. Wọ́n kọ tẹ́ bá mọ nǹkan tí àwọn aláwọ̀ funfun yìí tí wọ́n ṣe fún ilẹ̀ Koodu Òjìrè, especially generally Africa. That was why they don't want us to know our history. And when you want to know your history, don't let someone else tell you your own history, your biography, your DNA. Somebody máa bí wa náà ṣe àwọn bàbá wa ò ní tàn, àwọn bàbá ńlá bàbá yín wo ni ò ní tàn. Ṣé ẹ̀ ń wá ìnara yín ni? Àwọn bàbá ńlá bàbá yín wo ni ò ní tàn? Àbí torí pé ó tún fọ́ Yorùbá ni, ọ̀fọ̀ wa gan o. Torí tí ẹ bá gbọ́ ní ilẹ̀ Koodu Òjìrè, nǹkan ẹyọ kan ó dẹ̀ ní ó kọ 200. Àwọn òbí kan ni kóòdù ni. Nǹkan ẹyọ kan ó kìtì ọgàn ọ̀tọ̀ ni. Ẹ̀yin ọmọ Koodu Òjìrè o, ẹ lọ ṣàwárí ara yín, ẹ lọ ṣàwárí ara yín, ẹ lọ ṣàwárí ara yín. Ṣé rí Ifá ṣé ẹ mọ oríkì Ifá ni? Ifá ni abánisọ̀rọ̀ bí ìyèkẹ́ ni. Atórí ẹni tí ò sunwọ̀n ṣe,
arínúròde olùmọ̀ràn ọkàn, èèyàn tó ń abánisọ̀rọ̀ bí iye kẹni, arínúròde olùmọ̀ràn ọkàn, ó rí Ifá rí ayé ó rí ọ̀run, torí pé nígbà tí à ń yan àyànmọ́ wa, tí à ń yan kádàrá wa, ó ṣojú Ifá, ó ṣe ojú Ifá nígbà tí à ń yan àyànmọ́ wa, ló fi jẹ́ pé ní ilẹ̀ Kúùtù Òjìrè tí a bá bí ọmọ tuntun ní ayé ìwáṣẹ̀, wọ́n máa lọ wo àkọsẹ̀dá ayé ọmọ yẹn, wọ́n máa lọ wo odù tó bí ọmọ yẹn, ló fi jẹ́ pé àwọn bàbá ẹ̀ máa gáìdì ẹ̀ pé okay, nǹkan báyìí ni ọmọ gbọ́dọ̀ ṣe, nǹkan báyìí ló máa jẹ́ láyé, ọkàn máa gáìdì ẹ̀ but because of religion, because of what we nǹkan tá inherit, ẹ̀dẹ̀ tó gbọ́ àṣà ẹ̀dẹ̀ sọ pé kò dáa, is evil. Mi ò ní ó dáa, mo ní kò dáa, ẹ̀fílẹ̀ tí ní kò dáa bí ó yá. Nígbà tẹ́ níyẹn ò dáa, ṣé culture bá ṣe ń kíra wa, bá ṣe ń sọ̀rọ̀, bá ṣe ń parí ìjà, bá ṣe ń ṣe ọdún, ẹ̀dẹ̀ change gbogbo ẹ̀tún níyẹn náà ò dáa, ìmúra wa ò dáa ní ilẹ̀ Yorùbá. Aláwọn ẹnìkan wà, wọ́n gbọ́ ìlù tẹ́ ń wò yẹn, talking drum, nígbà táwọn òyìnbó ò rí orúkọ tó máa fún ìlú wa ló ń pè talking drum. Tí ẹ bá mọ agbára tí Ọlọ́run fún wa ní ilẹ̀ Kúùtù Òjìrè, mo wá ń wo àwọn àfáà náà sìn, mo ń wo àwọn pásítọ̀ tí wọ́n bá máa lọ ṣiṣẹ́ fún ẹ, ewé àtegbò lọ́ máa lọ já. Ẹ dárúkọ bíi tí Báíbù àti Ifá ti dárúkọ ewé ọ̀mísímísì, ewé bombom, ewé àbámọ̀dá, ewé àjẹ́, ẹ máa dúró ewé àkókò, ẹ máa dúró ewé tí a ní, ewé àtegbò tá a ní ní ilẹ̀ Kúùtù Òjìrè ni. Àwọn àfáà náà máa kí ló tí àfáà àti pásítọ̀ tẹ́ ń patronize iléèwé ọmọ, inú Báíbù àti Kùránì àlẹ́ tí nǹkan tẹ́ fẹ́ lọ́ra ń bẹ̀, kí ló ń ṣe ẹ̀yin pípù yín náà, kí ló ń ṣe ẹ̀yin pípù yín náà. But kò dẹ̀ dùn mí fún yín o, ẹ̀mọ̀ kan tó ṣe dùn mí fún yín pé tí ẹ bá rò pé ẹ̀ ń sọ fáwọn èèyàn pé kọ́ máa fàyà àlá o, ọ máa lówó, kọ́ máa fàyà kínní kan, ọ máa lówó, ìwọ dẹ̀ ń ṣe nǹkan míì, wàá gbà wípé àwọn bàbá wa sọ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, àtúbọ̀tán tó pé ẹni tó bá gbin èbùkà ni, ẹni tó bá gbin ẹ má gbin igi oró, torí pé tó bá gbin igi oró, ọmọ ẹ máa jẹ́ ń bẹ́ẹ̀, ọmọ ẹ máa jẹ́ ń bẹ́ẹ̀. Man ní thinking, man ní mindset pé tí o bá hùwà burú tán, o máa lọ Mẹ́kà, o máa lọ ṣàṣàgà fún láì, o máa gbààwẹ̀ Ramadan, Ọlọ́run máa wá dáríjì ẹ̀. Ẹni tó bá tiẹ̀ jẹ́ ń kọ́, ìṣẹ̀dá kan lòun náà, ìṣẹ̀dá kan ni òun náà, èèyàn kan ló bí òun náà, ìkọ̀kan lòun náà wílé ayé wá ṣe, ó dẹ̀ pa, ó dẹ̀ bẹ́gi. Yorùbá ní tẹ́ni bẹ́gi lójú, ẹni ṣu ló gbàgbé, tẹ́ni kò gbàgbé. Tí ẹ bá lọ wo ohun tí àwọn baba ńlá baba wa filẹ̀, the only thing tí mo kàn nílò pé tí o bá máa wo program mi, o gbọ́dọ̀ gbọ́ Yorùbá kó dẹ̀ understand Yorùbá, kó dẹ̀ lọ mọ òwe. Àwọn people ẹni tó bá máa jẹ ogúnkógún, ó máa pa ìtànkítàn lọ pa fún wa, orí burúkú ìtàn lọ pa fún wa nípa àwọn ancestors wa, nípa àwọn orúnmọlẹ̀ wa, nípa àwọn òrìṣà wa, àwọn tí òrìṣà dá, àwọn ló ń jẹ́ òrìṣà. Àwọn irúnmọlẹ̀, àwọn ràn wá sáráyé ni, nínú àwọn irúnmọlẹ̀ wa làwọn Ṣàngó wà, l'Ògún wà. Ó wá rí Ṣàngó àti Ògún, wọn kì í ṣe ọmọ ẹjẹ fún yín example sí i. Nickname mi ò fẹ́ dárúkọ ẹ̀ lórí program, everybody ló mọ nickname mi, ṣẹmọṣá. Tí àwọn èèyàn bá fẹ́ ṣe àpèjúwe mi níbì kan, kí everybody lè tètè mọ ẹni tó ń sọ, wọ́n máa dárúkọ nickname mi pé ṣé o mọ ọmọ yẹn ni, ṣebí ọmọ lágbájá ni tó ń ṣe kinní kan. Tó bá jẹ́ pé aburú àbí ìwà rẹ̀ àbí ìwà dáadáa, bó ṣe máa pè wọ́n pé bí ẹ̀ lọ ṣe máa pè mú ẹ, ọba tó jẹ tí ìlú rojú, orúkọ ò ní parẹ́. Èyí tó jẹ tí ìlú ṣòdà kejì náà, orúkọ tiẹ̀ náà ò ní parẹ́. Gbogbo wa lápá padà di ìtàn. Ẹ jẹ́ ká máa think out of the box. Mo wo program kan lánàá, àfáà kan sọ pé tí ẹ bá wò pé nǹkan tí ó wà nínú Kùránì àti Bible, tó bá ń wò pé kíní yẹn ò possible, ó ti ṣe ṣíríkù, ó ti ṣe nǹkan tí ò dáa. No, don't come here and tell me that. Yes, nǹkan tí ò dáa ò dáa. Àìdá ò lórúkọ méjì, àìdá làìdá ń jẹ́. Oh my God, ire náà lórúkọ méjì, ire ni ire ń jẹ́. Àyìnlá fi kọrin, ire ò lórúkọ méjì, ire ni ire ń jẹ́. Àìdá náà lórúkọ méjì, àìdá làìdá ń jẹ́. Ìwà ìbàjẹ́ ni ìwà ìbàjẹ́ ń jẹ́. Ìwà ìbàjẹ́ ló ń jẹ́ pé irọ́, èmi ò ń ṣaṣẹ́wó, pàrọ̀ lèmi ń ṣe. No, èmi ò kì í ṣaṣẹ́wó, orúkọ mò ń ṣe.
kí ni wúkọ̀ kí aṣẹ́wó làṣẹ́wó ń jẹ́ irọ́ èmi ò ń ṣolè o yahoo ni mí no èmi ò ń ṣolè 19 ni mí no èmi ò ń ṣolè ìwà ìbàjẹ́ ni ìwà ìbàjẹ́ ń jẹ́ ìwà ẹ̀dá òun gbowó ẹ̀yìn òun manipulate ìkan tó yẹ kó jẹ́ ti gbogbo aráàlú ìwọ nìkan dáwọ́ bò jẹ bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ẹ jẹ́ ká like Odù Ifá ó máa igi àràbà kan ni tí a gbélẹ̀ tó máa wá pẹ̀ka tó máa ní oríṣiríṣi ewé lórí ọlọ́run ọba ò kí ń mú jẹ iyì lọ bá ń forí bíbẹ́ ṣe wọ́n ti manipulate àwọn ancestors wa ẹ lọ wo gbogbo nǹkan tí Ifá dárúkọ pátá kẹ lọ wo òwe táwọn bá pa lórí ẹ̀ ire Ifá ire wà Ifá ìbínú wà Ifá ìwà wà Ifá inú bíbí wà Ifá ọ̀tẹ̀ ló fi jẹ́ pé tó bá ń dúró ẹgbẹ́ nígbà tó wùn mí là ń ṣàwùsí kíníkan ìwọ̀nbẹ lọ ní kó ẹ lọ tí rí tó o bá lọ ṣẹ́fá lásán kọ́ lọ máa dúró níbi tí àwọn babaláwo ti máa ń kifá lọ máa dúró níbi tí àwọn babaláwo ti máa ń kifá dẹ̀ make sure pé bọ́n ṣe ń kifá yẹn o gbọ́ èdè tí wọ́n ń sọ èyí tí ò bá yẹ ń bẹ̀ kó lọ yẹ tó yẹ pé nínú Ifá náà ohun tí Ifá máa fi ń sọ̀rọ̀ àní mo sọ fún yín sẹ́nu program pé tí babaláwo bá da Ifá tó bá kifá tán àní ó máa kí nǹkan míì mọ́ Ifá tẹ́ pé nǹkan tí Ifá ní kọ́ lọ wá yẹn òun gan ò mọ̀ àfi tí wọ́n bá dọ́dọ̀ eléwé ọmọ ló máa sọ nǹkan tó jẹ́ fún wọn ìmọ̀ òpin síbì kan Kùránì náà sọ Báíbù sọ a máa wá ìmọ̀ tá a máa fi kú ni ìmọ̀ òpin síbì kan ìwọ mọ̀ yìí èmi ò mọ̀ yìí ní Yorùbá fi sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé Ifẹ̀ sílẹ̀ Ilé Ifẹ̀ náà ohun ibìkan ló bì Odù àkíyèsí ẹ wá máa wo nǹkan tí Ifá sọ nípa ẹ̀ kẹ wá máa wo nǹkan táwọn òyìnbó sọ nípa ẹ̀ ẹ ká bẹ̀rẹ̀ láti orí àkíyèsí kí ló ń pè ní àkíyèsí notification when òyìnbó tó bá ṣe anything fún wa nǹkan mẹ́ta kan máa ń wà o either manual and inside that manual o máa tún rí notification nínú mọ́tò tá à ń wà yẹn notification oògùn tá à ń lò ṣe àkíyèsí o ta ló mọ̀ túmọ̀ ẹ̀ Ifá sọ̀rọ̀ nípa ẹ̀ nípa àkíyèsí wọ́n ní pé kìnnìkan bónílé òfura báwo ẹ má bèmí gan òfin bẹ́ẹ̀ ó ń dùn mí pé mi ò gbọ́ nǹkan tó ń pè ní ìjìnlẹ̀ nú èdè Kútù Òjíire náà àwọn báyìí fi òun lẹ̀ gan wọ́n ní pánsá òfura pánsá jáná àgbà òfura àgbà dì bónílé òfura olè ló ń kóru wọn kí ló ń pè ní fura ìfura lógun àgbà ọlọ́gbọ́n o olóye o ìwọ tí ò bá ti ní ọgbọ́n tí ọgbọ́n ò bá jù báyìí lọ má tẹ̀lé mi o ò lè wẹ̀dò tí mò ń wẹ̀ yìí ò lè wẹ̀dò tí mò ń lọ yìí ọlọ́gbọ́n nìkan ni kó tẹ̀lé mi ká lọ àwọn bàbá wa fi òun lẹ̀ fún wa nínú ọ̀rọ̀ nínú ìmúra nínú ìṣesí nínú kíkí means of communication ní ayé àtijọ́ àròkọ ni kò sí nǹkan tí òyìnbó yìí tí kò sí nǹkan tó fẹ́ gbọ́ wá tó fẹ́ ṣe kéde tó máa normally ó máa jèmí náà lójú o but àwọn bàbá wa ti perform miracle yẹn tẹ́lẹ̀ káwọn tó máa perform ẹ̀ but àwọn perform ẹ̀ spiritually nǹkan tó yára nínú òjòrò kanṣu àfẹ́mọ́ gbowó kìtọ̀ máa ń kí àwọn bàbá wa ní orí èké ń bẹ̀wọ̀ bí ìjà ọ̀lọ́sọmọ́ọ̀dì gbàgbọ́n lọ́wọ́ ọmọ ojo jagunjagun ni wọ́n ń sáfógun because nǹkan tó wà nù wọn ọmọ kan tó wà nù wọn peace talk lọ gbé wá bá wa ẹ lọ ka ìtàn wọn ò déédéé wá ok ṣe òbí ọkọ̀ déédéé wá gbogbo àná láàrin èmi àti yẹn lọ ka ànábì ò jagun dáfíríkà àwọn sàbẹ̀ gan ò mọ áfíríkà ó yá àwọn sàbẹ̀ wọn ò mọ kí ló ń ṣe ìpípù yìí náà ṣe rí gbogbo ilé ayé tó ń pè ilé ayé ogun tẹ wá ṣe láyé yẹn ọwọ́ ajagun láyé ni but àwọn kan wà nínú ilẹ̀ ọwọ́ ayọ́ráyé bẹ́ẹ̀ ni wọ́n wá ayé báyìí wọ́n dẹ̀ ráyé ọmọ kan tó ń jayé torí ní ilẹ̀ Kútù Òjíire wọn ò ṣe ìgbó tó máa sọ pé mo rí ibi tó ti fi ọmọ rí mo ti rí ibi tó ti fi òwò aláǹtakùn sọmọ rí odó kọ́ ẹ wá rò pé àkélé lè sọ
oh my God, mo máa sọ̀rọ̀ nípa oríkì tó ń pè ní oríkì àbí òun ni eology log àbí máa sọ̀rọ̀ nípa ẹ̀. Òjò olóríkì, olódùmarè olóríkì, ilẹ̀ tá à ń tẹ̀ yìí olóríkì, omi tá à ń olóríkì, afẹ́fẹ́ tá à ń fẹ́ tó ń fẹ́ wa olóríkì. Àwọn tó mọ oríkì afẹ́fẹ́ wọ́n máa pe afẹ́fẹ́ báyìí, afẹ́fẹ́ dẹ̀ máa dé, ó máa dá wọn lóhùn. Àwọn kan mọ oríkì òjò, wọ́n máa kí òjò lóríkì ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń pè ní incantation. Òjò dẹ̀ máa rọ̀, òjò tí oṣù dẹ̀ máa rọ̀. Àwọn tó mọ àṣírí, òun ló pè ní Koodu, òun ni Odu. Ó níbi tó máa ṣàwó dé, ó níbi tí ó máa ṣàwó dé tó bá fi mọ̀ pé ní ilé Ifá, ní ilé Ọ̀rúnmìlà, ó kàn jẹ́ pé ó mọ secret gbogbo àwọn ancestors, ó mọ secret gbogbo àwọn òrìṣà wa, sorry, yes, Ọ̀rúnmìlà mọ oríkì àwọn òrìṣà wa. Ọ̀rúnmìlà priest ni, òun nìkan ni ó mẹ́ni tó là, òun ló máa ń dífá. Èṣù ó máa ń dífá lọ́dọ̀ Ọ̀rúnmìlà, Ṣàngó ó máa ń dífá. Like ẹ lọ ka ìtàn nípa nǹkan tí Ifá sọ nígbà tí wọ́n dá ilé ayé. Ẹnìkan ní superstition, wọ́n ní pé Oòduà ó tẹ̀ wọ̀n hàn, Oòduà ó tẹ̀ kíní kan, ìwọ́lẹ̀ pa superstition. Ẹ̀yin lẹ gbé bẹ́ẹ̀. Bó ṣe ṣàlàyé pé Oòduà tẹ̀ wọ̀n hàn ní according to ìtẹ́bálọ́wá ìtàn, kò kí ń ṣe tẹ̀ wọ̀n hàn láti òde ọ̀run àjàláyà. Ṣé wọ́n kí mo sọ fún mi pé ìkọ̀kan náà wà nú ẹ̀sìn wa tó papọ̀ mọ́ ìṣe Yorùbá, but ẹ̀yin people níwò láti angle ilẹ̀ Yorùbá torí ìfẹ́ tí ẹ ní sí àṣà àti ṣe yín. Yes now, wọ́n ní pé ànábì Ìsá òun ni Jésù yẹn ní ilẹ̀ Yorùbá òun ni ẹ̀là. Ẹ má béèrè question lọ́wọ́ mi ò sọ bẹ́ẹ̀. According to ìtàn Ifá, but superstition lẹ máa pè gbogbo àwọn mùjísà, gbogbo àwọn miracle tí àwọn ànábì ṣe, tí àwọn gbogbo àwọn ànábì ṣe, tí gbogbo àwọn kí ló máa ń pa àwọn tiwọn náà, àwọn Joshua ìpínlẹ, àwọn Ògún, Ṣàngó, Ọ̀ṣun, àwọn náà dẹmọ lọ́dọ̀ ti wà. Ẹlú sùúrù, ẹ lọ síbi gbogbo àbí àwọn bíi Ọ̀ṣun, Èkìtì, Oǹdó, gbogbo àwọn ilẹ̀ Yorùbá tó ti pẹ́. Ẹ lọ gbọ́ àwọn mysterious things, àwọn nǹkan àwọn àwòyánu tó wà bẹ́ẹ̀. But torí pé ẹ nífẹ̀ẹ́ ìlú yín, ẹ nífẹ̀ẹ́ àṣà yín, ẹ nífẹ̀ẹ́ ṣe yín, because ẹ ti lọ kàwé ní abroad, ẹ ti lọ gba ẹ̀sìn. Wọ́n pè é Ládéwálé, wọ́n pè é Ṣàngóbùnmi, wọ́n pè é ní Ọ̀ṣunbùnmi, because you were born and brought up ní outside country. Ó wá dé, ó ò tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe nídìílé yín rárá, ó kàn tiẹ̀ fẹnu àbùkù kàn pé no, I can't am why? So àwọn bàbá ńlá bàbá yín gba ẹ̀wọ̀n ọ̀gbọ́n. Mo ti ẹ̀gbẹ́ nìkan tó sọ sí pé kọ́ tó gbé ẹ̀sìn wá, gbogbo àwọn tí àwọn bàbá ńlá bàbá wọn gba ẹ̀wọ̀n nínú lọ. Ṣé rí Odù Ifá, òun náà máa pẹ̀ka, ó máa fẹ̀, ó máa gùn gan, ó máa fà á, ó máa gùn gan. Ọlọ́gbọ́n nìkan ló dẹ̀ máa yé. Tí ẹ bá mọ adúrú nǹkan tí Koodu táwọn bàbá ìfilẹ̀ kó wọn tó lọ, nínú iṣẹ́, nínú ìmúra, nínú sọ̀rọ̀ sí, nínú ijó, nínú ohùn, nínú ọ̀rọ̀, nínú orin. Tí bá máa sọ̀rọ̀ nípa orin kíkọ náà, nǹkan tó papọ̀ tó so àyàn àti orin papọ̀, Ifá àbìkan tún ni. Ifá àbìkan ni. Ṣé ẹ̀gbọ́n ìlànà tó sọ pé ẹni bá máa wọlé odò máa ṣe tutù, ò bóyá ń parọ́ ni. Barrister náà kan nígbà pé nígbà tó òun délé orin, ó dà pé ta ló kọrin yẹn náà o, Òbíọ́sẹ̀rẹ̀ ọmọ Rápálá ni. Wọ́n wá ń bi mí lè pé nígbà tó òun délé orin, òun ẹgbẹ́ òtù, òun bá Àyìndé mi, Barrister àtàgbàjé lọ́la, gbogbo àwọn tó bá ọ wá ní kí lòun wá ṣe lágbolé nílé odù. Òun dẹ̀ sọ pé òun lòun wá ó dẹ̀ ṣàdúrà fún òun. Ẹ wá bóyá superstition ni pé ó kàn sọ bẹ́ẹ̀ ni. Ó kọ́ mi tó yẹ kó ti kàn ni. Ṣé ẹ mọ̀ pé àwọn bàbá ìkẹ́dẹ̀rẹ̀ àwọn ò kì í ṣe rìázà bí ẹ̀yin olórin sì ṣe máa ń ṣe rìázà. Àwọn ò ń ṣe rìázà o, torí àwọn ọmọ ti ṣẹ́ fáárín. Wọ́n ní pé ẹni tó bá ṣẹ́ṣẹ́ owó, ṣé owó lè wọ́n rú wọn? Àwọn àni àwọn ṣẹ́ṣẹ́ ni.
wọ́n wá ní pé àwọn lọ ṣẹ́ṣọ́ orin, àwọn lọ ṣẹ́fà orin, ẹ wá ní kó orin wọn ojúmọ́ kan orin kan ni wọ́n ní ẹsẹ̀ ìbọn nínú ẹgbẹ́ wọ́n ní ifá kìnìún ẹ̀ wọ́n ní pé kíníkan nígbà tí orin máa bọ́ sórin awo orin wà nù ifá náà. Ọlọ́gbọ́n o, olóye o, funfun nílé ayé. Nígbà tí ifá àti Ọ̀rúnmìlà wá polówó the same thing tí àwọn ànábì àti àwọn angel àtàwọn kí ló kọ gbogbo àwọn tó wà, nǹkan tí Ọ̀rúnmìlà náà wá polówó ni nílé ayé nìyẹn, ìfẹ́ àti òtítọ́. Àwọn mùsùlùmí kan béèrè pé lóòótọ́ nígbà tí pé òòṣà wo ni Ọ̀rúnmìlà sìn nígbà tó wà láyé. Máa sọ fún yín ní part 2 fídíò yìí pé àwọn àfáà kan ló béèrè question ní program ní pé ṣèbí ẹ̀yin Yorùbá tẹ́ ń sin Ṣàngó, tẹ́ ń sin Ọ̀ṣun, tẹ́ ń sin Èṣù, tẹ́ ń sin kinní kan, Ọ̀rúnmìlà bàbá yín gangan náà ṣé Ọ̀rúnmìlà lọ́pàá àbójà pé ẹ̀sìn wo ló sìn, ẹ̀sìn tí Ọ̀rúnmìlà àti Odu àsìn gbà tó wà láyé. Màá sọ fún yín ní apá kejì. Mò ń bọ̀.